kókó jábélé kálukú ló ń ṣe tirẹ̀. Gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Jayé Kútì ti sọ̀rọ̀ nípa bí kò ṣe sí ìṣọ̀kan àti àtìlẹ́yìn lágbo àwọn òṣèré tíátà ilẹ̀ wa, tó sì ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n ń dígbọ́n bẹni pé gbogbo nǹkan ń lọ déédé tàbí nǹkan ń lọ létòlétò láì wo àwọn làálàá tí wọ́n ń là kọjá. Nínú ìfèròrò tí wọ́n ṣe fún Jayé Kútì láìpẹ́ ni òṣèrébìnrin náà sọ pé àjọṣepọ̀ àárín àwọn òṣèré ti ń dẹnu kọlẹ̀, èyí tó mú káwọn òṣèré tíátà tí wọ́n kojú ìṣòro kan náà kọ̀ láti sọ̀rọ̀ tàbí sọ̀rọ̀ sókè lóhun tó ń là kọjá. Òṣèrébìnrin náà tẹ̀síwájú náà rẹ̀ wípé owó ńlá, ọ̀pọ̀lọpọ̀ owó ńlá gọbọi ni wọ́n fi ń ya eré sinimá, èyí tí kò yé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ohun tó ju ẹni tó ní eré máa ń rí kí wọ́n tó lè rí owó wọn padà. Jayé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn gbajúmọ̀ táwọn aráàlú fẹ́ràn, ohun tí wọ́n fi ń hàn ó yàtọ̀ sí irú èèyàn tán jẹ́. Òṣèrébìnrin náà tẹ̀síwájú náà rẹ̀ wípé nígbà tí òun ké gbàjarè nígbà tí àwọn sinimá yọ eré òun kúrò, kò sí ọ̀kankan lára àwọn òṣèré tíátà akẹgbẹ́ òun tó kí òun lẹ́yìn tàbí ṣùgbọ́n òun, bó tilẹ̀ jẹ́ pé àwọn náà ń kojú ìṣòro kan náà. Jayé Kútì ní tóun bá ṣe ọjọ́ ìbí wọ́n á máa kí òun fọjọ́ ìbí. Ó ní òun ti dẹ́kun àti máa kí àwọn òṣèré akẹgbẹ́ òun fọjọ́ ìbí o. Ó sì ní òun ò sì fẹ́ kẹ́nikẹ́ni kí òun fọjọ́ ìbí òun. Kí lẹ̀yin rí sí ohun tí Jayé Kútì sọ yìí wípé nípa àìsí ìṣọ̀kan nínú agbo tíátà, kí lẹ rí sọ sí ohun tó sọ yìí? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like, subscribe àti share fídíò wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́, a mọ̀ ọ́ lóore.